A kú ojúmọ́ níbikíbi tí ẹ ti wò wá nílé lóko lẹ́yìn odi ní èmi ọmọ yín náà ní tẹ́ ẹ ti mọ̀ tí orúkọ mi ò yí padà Ifa Dollar Ọlámilékan Ajagungbadé fún wọn tó fẹ́ dáfá àbí ìwọ tí o fẹ́ ṣe àjò lórí ìgbésí ayé ẹ o lè pe nọ́mbà tó rìn lójú amóhùnmáwòrán yìí 081 28 02 48 44 èmi ọmọ yín náà ni màá gbé Ifa Dollar Ọlámilékan Ajagungbadé. Kí ni a fẹ́ sọ̀rọ̀ nípa èyí? Ìwọ tí ò ń gba contract, mo ti kọ iṣẹ́ síbì kan wọ́n náà máa fún mi contract wọ́n padà gbé fẹ́ lòmíì oríṣiríṣi bẹ́ẹ̀ lẹ́ ń pè mí fún ní YouTube ní Facebook nípa bàbá kí la lè ṣe ohun tó lè ṣe ò pọ̀ ibi tí ò ń rìn sí tó fẹ́ rìn sí tó fẹ́ rà ní tó fẹ́ ṣe kò tí ẹ̀ pọ̀ rárá kò lẹ́ láàgùn tí wọn náà bá lè dánwò tó bá ti dánwò pé nọ́mbà mi tó bá ti bá bẹ́ẹ̀ kí ló máa lọ wá lọ́wọ́ ẹ̀dọ̀ màálù ẹ̀dọ̀ ẹran màálù ẹ̀dọ̀ kí ló ń pè òun ṣe fùkẹ̀fùkẹ̀ yẹn ẹ̀dọ̀ kí ló máa lọ wá tó o bá ti rí ẹ̀dọ̀ kí wàá gé sọ́nà ìwọ tó bá jóbìnrin wàá gé sọ́nà méje ìwọ tó bá jọkùnrin wàá gé sọ́nà mẹ́sàn-án wàá wá fi abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ wàá kí òdúdú àtòwò funfun bọ́ǹdì tó bá ti kì í sí wàá so ní kékeré nídìí wàá fi gún kìíní wàá fi sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ ló ṣe máa ṣe wàá tún kọ abẹ́rẹ́ bọ́ǹdì wàá tún fi gún kejì wàá kẹ òwú bọ̀ wàá tún kọ òwú abẹ́rẹ́ yẹn dì wàá tún fi gún kẹta bó ṣe máa ṣe tó máa fi dóni méje àbí mẹ́sàn-án yẹn nìyẹn. Kí ló máa lọ wá? Wàá lọ wá ìgbín wàá wá gbìn wàá wéwé àbàmọ̀dá wàá wá ọṣẹ ó lè jẹ́rú tó ń lò ó dẹ̀ lè jẹ́ ọṣẹ yìí kí yìí tó bá ti wá wàá gbéwé àbàmọ̀dá yẹn wàá gùn wàá pò lọ́ṣẹ wàá wá fomi ìgbín dẹ ọṣẹ omi ìgbín tó rẹ sómi iyekíye ìgbín ló mẹ́wàá ló mọ́kànlá omi ìdí ìgbín yẹn ló máa fọ́ ló máa ro sọ́ṣẹ yẹn ló máa fi pò ó wàá kọ́ṣẹ yẹn sínú igbá oníkókó kí ni mo pè igbá oníkókó ni o à ń pè ní igbá ajé wàá kọ́ṣẹ ẹ sínú ẹ̀ tó bá ti kó sínú ẹ̀ tán ṣó wá rí abẹ́rẹ́ tó ti fi gún ẹ̀dọ̀ yẹn màálù yẹn wàá máa ti gún ní ọṣẹ yẹn wàá máa ti gún yíká ọṣẹ yẹn wàá gbé ọmọ orí ẹ̀ wàá gbélé ọmọ orí ẹ̀ tó bá ti fa abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ ńlá yẹn gún ọmọ orí ò ní lè dé tán ọmọ orí àtagọ̀ngọ̀ bọ́mọ lè ṣe ta ọgbẹ́ ọdún ṣe mo máa fi ọwọ́ kọ́ ọṣẹ yẹn tó bá fẹ́ wẹ̀ àárọ̀ kùtùkùtù la máa ń wẹ ọṣẹ yìí láì tí ì fọ̀hún sẹ́nikẹ́ni wà lọ wẹ ọṣẹ yẹn tó bá ti wẹ̀ àníyàn ẹ lórí iṣẹ́ tó kọ application ẹ̀ tí ò tí ì rí gbà yẹn àníyàn ni lórí ẹ̀ wọ́n á pè ẹ́ fúnṣẹ́ náà wọ́n á gbéṣẹ́ náà lé ẹ lọ́wọ́ fún wọn tó bá fẹ́ wá béèrè lórí ọṣẹ yìí àbó tó fẹ́ ṣe nǹkan míì tó yàtọ̀ sí iṣẹ́ ọṣẹ yìí ó lè pè mí sórí amóhùnmáwòrán tó rìn lójú láì 081 28 02 48 44 WhatsApp number mi nìyẹn o lè mẹ́sẹ̀gì mi èmi náà ni màá dẹ́ ẹ lóhùn o lè pè mí sórí hotline mi 081 30 610 395 èmi ọmọ yín náà ni nílẹ̀ yìí lókè òkun ẹ pè ìyíkíyìí nǹkan tẹ́ bá fẹ́ ẹ pè èmi ọmọ yín náà ni fún consultation ni o fẹ́ dáfá ni o fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí ìgbésí ayé ẹni pè mí èmi náà ni màá dẹ́ ẹ lóhùn pé fídíò call pé kí ó tẹ̀lé confam ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ àti ẹni tó ń bá mi sọ̀rọ̀ yìí náà ni ẹni tí ó ń sọ̀rọ̀ ọṣẹ́ yìí pè mí fídíò call èmi náà ni màá gbé èmi ọmọ yín náà ni orúkọ mi ò yí padà Ifa Dollar Ọlámilékan Ajagungbadé kò pé méjì ẹ pè mí nígbàkigbà lóòrèkóòrè èmi náà ni màá gbé àríra lọ́sẹ̀ tó ń bọ̀.